ẹ̀lẹ́ ń bẹ̀ un ọ̀dẹ̀ ọ̀dùn bí akúbójú ọjọ́ ṣe rí o. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tó ń pa wá mọ́, tó ń dáàbò rẹ̀ bò wá lórí àwọn ọmọ wa, lórí àwọn ọkọ wa, lórí àwọn aya wa. Ẹ jẹ́ ká ṣọpẹ́ f'Elédùà. Orí ètò Yorùbá Láṣà ni mo wà lónìí. Orúkọ tèmi ò yípadà, Olórí Abímbọ́lá. Ẹ jẹ́ ká jọ wo òwe kan tàbí méjì lónìí. Àgbà ò ní tán lórílẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní agídí kinní kan igbá ìní gbà lónìí ń fi hàn pé kinní kan. Agídí kọ́ la fi ń ṣẹ́gun ọ̀tá. Agídí kọ́ la fi ń ṣẹ́gun ọ̀tá. Agídí ò ràn. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tó bá jù ni lọ ó lè jù ni nù. Àwọn òrírí kan á ti wà tá a ti rí sẹ́yìn. Irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà tó jẹ́ pé ó ṣẹlẹ̀ láìmọye ìgbà. Tó jẹ́ pé ìwọ náà á ti rí pé nǹkan tẹ́ni ṣe á dùnyàn dénú egungun gan pé ìbá ṣe pé èmi náà dáńtán. Ìbá mọ bí tí ìbá ṣe gbèjà ara mi láwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n a ò ní lè ṣe bẹ́ẹ̀ nítorí pé a ní ìjánu lọ́wọ́. A ní ìjánu lọ́wọ́. Bóyá ọ̀rẹ́ rẹ nísìn tó ti lọ yunifásítì tó ti jáde tí wọ́n ò lọ. Tó bá ń sọ àwọn nǹkan kan ṣé mọ̀ pé ò dé bẹ́ẹ̀. Ìwọ náà máa wò pé èmi náà ó lọ, èmi náà ó ṣe gbá, èmi náà kinní kan. Lọ́nà tó bá lọ tó jáde tó gba ìwé ẹ̀rí tó dáńtọ́ dání, ó ti ṣẹ́gun ọ̀tá lábala tìyún nu. Ní abala tìyún nu, ó ṣẹ́gun ọ̀tá nìyẹn. Àwọn kan ọ̀tá ni wọ́n, àwa gan mọ̀ pé wọn ò fẹ́ràn wa. Bó la ṣe wá lè ṣe tó fi jẹ́ pé àwa náà á lè dúró déédéé nírú ìgbà tí a bá déwájú wọn láti ṣe ohunkóhun. Ìgbà tó bá ní ìjánu lọ́wọ́ ni. Tágbára ti wà lọ́wọ́ ẹ̀ pé a tó kàwé tó yege tó ń tajà tó rí pé ọjà rẹ tó ń búrẹ́kẹ́ sí. Kì í ṣe pé ìwọ tó jẹ́ pé ní aago 10, aago 12 ò tí ì dé ìsọ̀ tó dẹ̀ mọ̀ pé àwọn oníbàárà rẹ, àwọn tó fẹ́ bá ọ rajà tó ń bá àwọn ọmọṣẹ́ kò bá sí àwọn ọmọṣẹ́ yàn bá sì ṣe yàrá tó ìyá alágbájá ẹ wá bá wa rà, ìyá kúfin, ìyá tàmẹ̀dù ẹ wá bá wa wò ọjà wa dà. Wọn ò ní dúró ya ìsọ̀ ẹ nígbà tó ò sí mẹ́ nítorí pé ìwọ gangan ni wọ́n fẹ́ rí, bóyá ojú ẹ ni wọ́n fẹ́ wò. Ẹlòmíràn tẹ́ pé ìmúra ẹ̀ gan ló máa ń dá àwọn kọ́sítọ́mà rẹ̀ lọ́rùn. Táwọn oníbàárà rẹ̀ bá ti dé ẹ jọ dọ́wọ́ kẹ̀. Irú àwọn kan bẹ́ẹ̀ àwọn ọmọ tó kó síbẹ̀ lè má lè ṣe bẹ́ẹ̀. Báwo lo ṣe wá fẹ́ ṣẹ́gun ọ̀tá ìwọ tó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ bí aago kan bí aago 2 àwọn ọlọ́jà ti tajà àwọn onígbà ti ṣe báwo lo ṣe fẹ́ ṣẹ́gun ọ̀tá o sì sọ pé wọn ò fẹ́ràn rẹ. Báwo lo ṣe fẹ́ ṣẹ́gun ọ̀tá? Báwo lo ṣe fẹ́ ṣẹ́gun ọ̀tá? Ẹ jẹ́ ká ti wò gẹ́gẹ́ bí ìjàkadì gangan pé ìjàkadì láàárín ọkùnrin sọ́kùnrin tàbí obìnrin sóbìnrin. Ká wò bẹ́ẹ̀ wípé òkè ààrẹ nìkan sì tó ń dún màúrú sí wa. Tó dẹ̀ tí mo pàgbára rẹ̀ ò lè torí pé gànàkú rẹ̀ gan ó dúró báyìí ó fẹ́ wọ bàtà ẹsẹ̀ 6 tàbí sí 7. Ó lè súnmọ́. Ọ̀pọ̀ nù wá fi sọ fún pé ṣáàjẹ́ ń kọjá olórí kẹ̀sìkẹ̀sì òkúkú mojú abà rẹ̀ náà tó bá kúkú ti ń bínú ṣáàjẹ́ ń kọjá ó dá ọgbọ́n nìyẹn kó má bàa pọ̀n lábùkù. Ṣùgbọ́n nígbà tí ìwọ náà bá ń bọ̀ táwọn èèyàn wà lẹ́yìn ẹ tó rìn níwọ nìkan ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ ó máa yà fún ẹ. O ti ṣẹ́gun ọ̀tá lábala yẹn nìyẹn. Àbí ìwọ obìnrin tó ń wojú Olúwa tó ti ṣègbéyàwó ọdún 5, ọdún 3, ọdún 7 tó ò tí ì rí èso ìgbéyàwó tó jẹ́ ọmọ.
lójoojúmọ́ tó lóde bá pe òde, ìwọ ni wàá lọ tẹ́lẹ̀ bẹ̀. Láti ọjọ́ Thursday tó ọjọ́ àlàmísì ni wàá ti kúrò ní àti dágbére fọ́kọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kò rí kò sí mi, òde rẹ̀ ó máa sòde, ó máa sin ìyá rẹ̀ lónìí o. Ẹ sì mọ̀ pé tó bá fi máa di ọ̀run, ó yẹ kí n ti wà ń bẹ̀ nítorí pé lónìí mi ṣẹ̀ṣẹ̀ lé wá lọ, mo gbúdọ̀ ti lọ sílẹ̀ nítorí pé lónìí ni wọ́n á pẹran, ni wọ́n á ṣe, ìwọ ni wàá lọ tẹ́lẹ̀ bẹ̀. Tó ní sọmọ lórúkọ bá ń ṣe sọmọ lórúkọ, ìwọ wàá ti lọ láti tó bá ti bímọ báyìí ni wàá ti wà ń bẹ̀, ò ní sunlé mọ́, ó dẹ̀ ń wọ́ ọmọ, òun wá ọmọ, àbí ṣé ọmọ yẹn máa wá fò wá bá ẹ, àtọkùnrin àtọkọ rẹ yóò wá bá ọ níbi tó dúró sí? Tàbí nígbà yẹn pàtó ọjọ́ tó ti ṣe nǹkan oṣù, tá a ti ṣe nǹkan oṣù wa tán, tó ti rí àlejò rẹ, tó ti rí tán bí ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, nǹkan oṣù ló ń jẹ́ bẹ́ẹ̀, tó ti ṣe tán, ẹ ti mọ̀ wípé bí ọjọ́ bíi péréte sí lẹ́yìn tá a bá ṣe nǹkan oṣù, bí ọjọ́ bíi 6 tàbí 8 tàbí 10 fún àwọn obìnrin míì, gẹ́gẹ́ bí ara wa yàtọ̀ síra wa. Ó ti mọ̀ pé ara rẹ̀ náà àwọn nǹkan kan bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara rẹ̀, wọ́n náà ti mọ̀ pé ó di dandan fún ẹ láti rí baálé rẹ̀. Ìwọ ti mọ̀ fúnra ara rẹ̀ nítorí pé kò sí ni tá a bá kọbi ara sí i, a lè má kọbi ara sí i, ṣùgbọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ìgbà yẹn ló wá dìde wá ní òun lọ sí àsíkiri, tàbí ìgbà yẹn lòdì ló sọ pé wọ́n fẹ́ ṣe ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ní ṣọ́ọ̀ṣì yín, ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ jáde síta, wọ́n ní ẹ̀ gbúdọ̀ rí òòrùn tẹ́ bá ti wọ bẹ̀. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ọ̀tọ̀ ni àyè àdúrà, ọ̀tọ̀ ni àyè àdúrà, ọ̀tọ̀ ni àyè fún ẹ láti ṣiṣẹ́ gan kárakára, nítorí pé iṣẹ́ ni wọ́n ní tá a bá débi iṣẹ́ ṣíṣe la máa ṣe. Iṣẹ́ gangan ló fẹ́ lọ ṣe láàrin ìwọ àtọkọ rẹ hàn, iṣẹ́ tí wàá fi rí èsì ayọ̀ tó máa fi máa bírú àsìkò yẹn ṣe dé, tẹ́jọ súnmọ́ra yín, tẹ́ ẹ súnmọ́ tó di wà kíntàkín láàrin bí oṣù ẹyọkan, oṣù méjì, iṣẹ́ Ọlọ́run á ti bẹ̀rẹ̀ sí ní ta. Ó ṣẹ́gun ọ̀tá níbí ẹ̀yìn nìyẹn, ó ṣẹ́gun ọ̀tá nìyẹn, ó ṣẹ́gun ọ̀tá, ó rẹ́yìn òdì. Nítorí pé ẹnu kọ́lọ́run kó ṣàánú fún wa ni. Àwa tí ajóbìnrin, pàápàá jùlọ àwọn tó ń wojú Olúwa, ẹ má dáa pé ní ojú sí ọ kinní kan rí. Ìwọ gangan ni kó ṣiṣẹ́, ìwọ gangan ni kó gbé ẹrù ẹ níbi tó ti wúwo. Yé lọ sí ìṣọ́ òru, ìṣọ́ ọ̀sán, dúró tọkọ rẹ, ọkọ gan máa wò pé irú obìnrin wo leléyìí. Mo gbúdọ̀ wà ní ìṣọ́ òru yẹn o, nítorí pé pásítọ̀ wa yóò máa pọnrin orúkọ mi ni Mrs. Lágbájá, tí wọ́n ti dé ni àwọn ló sì máa ṣògbùfọ̀. Jẹ́ kí ẹlòmíì ṣògbùfọ̀, jẹ́ kí ẹlòmíì ṣe ògbùfọ̀. Ẹni tí ò bá ti gbọ́ Yorùbá tàbí tí ò sì gbọ́ èèbó, ẹ jẹ́ kó lọ ilé rẹ̀, kó lọ jókòó. Dandan kọ́ ni kó lọ sí ilé ìsìn. Dandan kọ́ ni kó lọ sí ilé ìsìn. Wọn náà ní titi ẹ lára, gbọ́ titi tiẹ̀ náà. Ìgbà yẹn ló lè ṣẹ́gun ọ̀tá. Àwọn àgbà tí wọ́n sọ, wọ́n rí sọ, àgbà onítàn lórí rẹ̀, wọ́n ní agídí kankan ló máa fi ṣẹ́gun ọ̀tá. Agídí kọ́, agídí ò lè ṣe o. Ìwọ ni wàá ṣe débẹ̀, wàá ṣiṣẹ́ débi àṣeyọrí ẹni, wàá fi ẹsẹ̀ rìn báyìí lọ síbi ire ni, wàá ṣiṣẹ́ lóru ni, lọ́sàn-án ni, láàárọ̀ ni, wàá ṣiṣẹ́ ni wàá fi ṣẹ́gun ọ̀tá. Ká tún máa fi eléyìí ṣe lọ títí dìgbà míì. Olórí Abímbọ́lá sọ wípé ire o, láyọ̀ tí mo fi yín sí, láyọ̀ náà ni màá bá yín o, ire o.